Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, ohun tí fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ni ta ni apàṣẹ nínú ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó. Ta ni apàṣẹ? Tí ẹ bá wo ọ̀rọ̀ yìí, tó bá béèrè lọ́wọ́ àwọn ọkùnrin pé ta ni apàṣẹ, ọ̀gọ̀rọ̀ wa máa ní pé àwọn ọkùnrin ni. Tó bá béèrè lọ́wọ́ àwọn obìnrin wọn á ní pé àwọn obìnrin ni. Ní ojú tí èmi fi rí ọ̀rọ̀ yìí, kò ń ṣe nǹkan tó yẹ ká generalize, ó wà varies. Nítorí nínú ìgbéyàwó, ọ̀tọ̀ọ̀tọ̀ nìkan tó ń ṣẹlẹ̀. Tó bá sọ̀rọ̀ apàṣẹ, most times kan tó máa ń wá sí wa lórí ni pé ẹni tí ó mówó lẹ̀, ẹni tó lówó lọ́wọ́, which is the major key. Tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ pé ẹni tó jẹ́ apàṣẹ nínú ìgbéyàwó. And most times, nítorí ó jẹ́ pọ́kùnrin, àgàgà nílẹ̀ adúláwọ̀, àwọn ọkùnrin la wà ní position láti ṣe a lot, láti provide. Èyí ni mo rò wípé ó fi jẹ́ pé most of àwọn ọkùnrin la máa ń fẹ́ gbéra wa sí position yẹn. But angle tí mo fẹ́ ká fi rí, ojú mi tí mo fẹ́ ká fi rí ni wípé yàtọ̀ sí mímówó kalẹ̀ nínú ìgbéyàwó, àbí pé kéèyàn understand pé ta la pàṣẹ nínú ìgbéyàwó. Ọkọ àti ìyàwó tó jọ wà nínú ìgbéyàwó, a lot of things máa ṣẹlẹ̀ tó máa resolve láàrin ara wọn. Ọlọ́run ló ń fúnyàn ní ìmọ̀ àti òye. Nínú ìgbéyàwó ẹlòmíì, ó lè jẹ́ pé ìmọ̀ òye gbogbo nǹkan tó fi ń move relationship yẹn àbí ìgbéyàwó yẹn, ó lè jẹ́ pọ́dọ̀ ìyàwó ló máa wà. Ó lè má jọ̀rọ̀ owó, but kéèyàn ní làákàyè, kéèyàn ní béèyàn ṣe ń gbọ́rọ̀ kalẹ̀, béèyàn ṣe ń lè resolve, béèyàn ṣe lè ṣe gbogbo nǹkan 80 or 90% tó ìgbéyàwó yẹn fi ń move forward, ó lè wá látọ̀dọ̀ ìyàwó. Tí irú ọkọ yẹn tí kò bá gbà fúnra ẹ̀, tí kò bá wà truthful, tí ò bá tiẹ̀ lè sọ publicly láàrin òun àti Ọlọ́run ẹ̀, ó yẹ kó mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ apàṣẹ àbí ta ló ń jẹ́ kí ìgbéyàwó yìí lọ síwájú, Ọlọ́run fún ẹni yìí jù mí lọ. Èyí ò mí pé èèyàn ń tẹ́ńbẹ́lú ara ẹ̀ ní ojú tèmi fi rí. Bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ ọ̀dọ̀ ọkùnrin náà ló fì sí, tó jẹ́ pé gbogbo nǹkan tó ń jẹ́ kí ìgbéyàwó yẹn fi lọ wájú, ọ̀dọ̀ ọkùnrin yẹn lọ́lọ́run jogún ẹ̀ sí fún. Ó yẹ kí obìnrin yẹn kó lè rí. So èyí ni ohun tí mo rí tí mo fi sọ pé kò ń ṣe nǹkan tá a máa generalize pé ọkùnrin ni. Ó lè work lọ́dọ̀ àwọn A tó jẹ́ pé ọkùnrin ló wà ní position ẹ̀. Lọ́dọ̀ àwọn B, obìnrin ló wà ní position yẹn. Tí a bá ti lè máa differentiate ẹ̀ ká dẹ̀ understand pé kò ń ṣe nǹkan tó yẹ ká máa generalize, kó ní kálukú nínú family ẹ̀, kó ní kálukú mọ̀ láàrin ara ẹ̀, a máa ṣàbòsí ara wa. Torí ẹni tó wà ní position tó yẹ kéèyàn appreciate àbí kéèyàn gbé ọlá fún, a máa fẹ́ tẹ̀rí, a máa fẹ́ dẹ́kun ẹ̀ ní nǹkan tó ń ṣe. Lóòótọ́ tá a bá ní ká wo ẹ̀sìn tá à ń sìn láfíríkà, ẹ̀sìn méjèèjì, Christian àti Muslim, tó jẹ́ pé òun ló rinlẹ̀ jù láfíríkà, ó gbé ọlá fún ọkùnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ tí ẹ bá wo olden days, ẹ rí i pé àwọn bàbá wa wọ́n bu ọlá púpọ̀ fún àwọn obìnrin. A ní àwọn tó jẹ́ so powerful women láwùjọ, tó dẹ̀ jẹ́ pé wọ́n ní ọkọ tí mo rò bí èdè àìyedè máa ń fi bẹ́ẹ̀ wà láàrin ara wọn. Nítorí àwọn ìyá yìí wọ́n understand ìjọmọlúàbí, wọ́n understand kéèyàn jẹ́ bíbí rẹ̀, wọ́n dẹ̀ understand pé owó níní àbí ìmọ̀ níní kò gbọ́dọ̀ affect àbí kò gbọ́dọ̀ affect marriage wọn. So mi ò rò bó jẹ́ wàhálà fún àwọn ìyá wa ní olden days láti lè understand gbígbéyàwó. So wọ́n ń gbé pẹ̀lú ọkọ wọn tó jẹ́ kó wà powerful. So ìgbà tó yìnbó dé ní gbogbo most àtàwọn ẹ̀sìn ìtókù ló di wípé segregation wọlé láàrin pé who is head of the family. Ní olden days kò sí. Ẹ rí i pé bá ṣe ní gbogbo wọn jagunjagun lọ́kùnrin la ní lóbìnrin.
bá ṣe ní àwọn tó jẹ́ powerful women, powerful men la ní powerful women. Bí ẹ̀sìn méjèèjì tó wá sí Áfíríkà bó ṣe dáa tó jẹ́ pé ó dáa tó, bẹ́ẹ̀ náà ni kò jẹ́ ká àwọn understand pé kò ń ṣe pé ẹ̀sìn yìí ló wá ṣàlàyé bí àwọn bàbá wa bó ṣe ń gbégbé ayé. Wọ́n ti ń gbégbé ayé wọn tí kò sí ìpínyà, tí ò sí ẹlẹ́yàmẹ̀yà láàárín gbígbé wọn. So ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n sọ lọ́jọ́ tó ní lélẹ̀, àkíyèsí tí mo ní ká pè wá sí ni pé tó bá ní ta ni olórí nínú ìgbéyàwó láàárín ọkọ láya ló yẹ kó máa wà, kò ń ṣe nǹkan tó yẹ ká generalize. Tá bá ń generalize, ọkùnrin á fẹ́ máa defend ọkùnrin all the time ni, tóbìnrin náà á dẹ̀ fẹ́ máa defend obìnrin. Yálà ìta máa fi ṣe lè ká mọ̀ pé láàárín ara wa ló yẹ ká máa sọ honest síra wa. Òun ló fi jẹ́ pé máa ń sọ̀rọ̀ pé ká jẹ́ ìjẹ́ ọmọlúwàbí, jíjẹ́ ìjẹ́ ọmọlúwàbí ó ṣàgbà ohun gbogbo. Níní ìfẹ́ ara ẹni ó ṣàgbà ohun gbogbo. Tí bá mọ̀ pé spouse mi ni backbone mi, àbí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ òun lọ́lọ́run lò láti jẹ́ kó resolve ẹ̀, màá jẹ́ kó mọ̀, màá dẹ̀ sòótọ́ fúnra mi kí n lè bá a nísinmi. So ẹ jọ̀ọ́ mo máa rọ̀ wá, ẹni tó bá nílò ọ̀fẹ́ tó jẹ́ pé spouses wọn ọ máa ń ṣàlàyé àbọ̀jẹ́ kó mọ̀, ẹni tó ń ṣàlàyé pé ìwọ ni Ọlọ́run gbé sí position láti máa jẹ́ kí relationship máa move further, kí ẹni yìí kó jọ kó má fi ìgbéraga sí, kó má ríra ẹ̀, torí èyí ló máa ń jẹ́ kí adẹ́kun láti lè máa sọ̀rọ̀ àwọn nǹkan báyìí, àbí láti lè máa jẹ́ kí láti máa portray irú nǹkan báyìí síta. Ẹni tó bá gbóríyìn fún kó rí póre ọ̀fẹ́ lòun rí, kó rí póre ọ̀fẹ́, kó má rẹ́ni kejì bí ẹni pé kò já mọ́ nǹkan kan. Èyí lọ̀rọ̀ ìyànjú mi. Ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí social media handle mi bí ṣe máa ń sọ Ìjẹ́ Ọmọlúàbí lórí Facebook, TikTok, YouTube àti Instagram. Mo fẹ́ máa ṣe live lórí YouTube, mo need the subscribers. Ẹ bá mi subscribe sórí YouTube channel mi Ìjẹ́ Ọmọlúàbí. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á máa wà pẹ̀lú wa. Ẹ ṣé.